ọdọọdún láàárín orógbó ọdọọdún ráúsà àtọ̀dá lórúkọ Jésù Kristi nífẹ̀lẹ́ ìsànṣemọ̀ lágbára Ọlọ́run ọba. Olúwatóyìn ló rán mi wá bí ìjẹ́ mo jókòó sí pálọ̀ ọkọ mi ó pàṣàkí ọláwọ́ bá ń kí àbúrò mi dáadáa ọ̀pọ̀ ọdún ọkùnye dùn ọdún rẹ̀ lọ sí ìmọ̀ṣe lágbára Ọlọ́run ọba. Iṣẹ́ rẹ̀ ò ní dí ìṣẹ́mọ́ lọ́wọ́ South Africa ló wà tó ti ṣiṣẹ́ ajé nípa rẹ́sàjò bí èéfín kọ́ kéré ọjà wánú ilé tọmọtọmọ ni Ìjẹ̀ṣà Òṣòrí onílẹ̀ òbí mo mórílẹ̀ bàbá tó bí ọlọ́mọ tẹ́nigbọ́lá ọmọ nípòkí ti dẹ́ togúnra lú lòun ó gbòbí lọ́wọ́ mi ọmọ ogun tíra gbá ẹni èmi ò ní ká ń gbàjẹ̀ṣà ọmọ òjò àtàndá o èmi ò ní ká ń gbàjẹ̀ṣà kí n má gbòbí tó kú kákákákáká ọmọ olóbì kan jẹ́fọwọ́ra húndíá ní ọ̀hún ẹni bá já kan ẹgbà kan ni ẹni já méjì ẹgbàjì ẹni já mẹ́ta ẹgbà mẹ́ta Ọlámilékan o èèyàn tó já mẹ́wàá ẹ̀wá ló ṣẹ̀rù ọwá pé ọkọ̀ ọdún ọmọ wá o ọmọ olúyẹyẹ Ìjẹ̀ṣà mọ́dúnwá pa ànàdà ọmọ láṣẹ wọ ọmọ agbódóporo nímọ̀yìn díẹ̀díẹ̀ ló fi bá wọn rọ lókìtì ọ̀gàn ọkọ̀ ọdún ọkùyèdùn níre là sọ̀rọ̀ àtàrí ojú rẹ̀ náà fi wọ ọmọ tuntun ní bá wọn kánjú kú láyé ikú onígbàmọ̀pá lọ́wọ́ rẹ̀ lágbára Ọlọ́run ọba lè mọ̀ ṣe ìparí ọ̀sẹ̀ mọ̀ká ni ẹrù tàbí ọmọ kẹ́ẹ̀tù Ọlọ́run níjọ́dí ìwà bá ọ nínú ilé Ọlámilékan o ọmọ Oladiran òjò dákun mọ́ gbọ́dọ̀dọ̀ òun ẹnu mi níṣẹ́ tí níṣẹ́ tẹ́ ayé oníjàlè kí wọ́n pé wọ́n ni ní bá wọn gbélé wòrùn òde ní títa níwọlé lágbára Elédùmarè ìyọba ọ̀pọ̀ ọdún ọkùyèdùn ọtí ṣọdún eléyìí náà bó bá dà mọ́dún kájọ ọ̀fà ìkúdẹ́gbẹ́ ẹ̀ra ni òní kanjú kú òní fa ìsàn ló gbà ìta gbangba làbẹ́wé ajílékege òní rẹ̀ ara rí ọmọlé ni òjòjò oníṣòwò kó má lè nàjà àkókòkò làrọ̀ tá lè lágbára Ọlọ́run ọba. Moses Ọlámilékan àtàndá ọmọ Oladiran òjò bíkú bá ń bọ̀ kórí ọ̀kété àrùn bá bọ̀ kórí ọ̀kété òní dùbúlẹ̀ àìsàn lágbára Elédùmarè ìyọba ọkọ̀ ọdún ọkùyèdùn ọdún rẹ̀ lọ́mọ ṣe Àṣàkẹ́ ọlá lórúkọ tẹ́mi jẹ́ àfijọ́ orin tí ṣe ti ní gbọ́migbọ́mi gbèdémọ́bẹ̀dẹ̀ ìjọ ọmọ mẹ́sáyà Olúwatóyìn ló rán mi wá bí aya àṣọlá lónìí kì í ọ́ ní gbèjègbè ìjọ ó ní bọ́ tí ń ṣe náà ni ọ̀sìn ìmọ̀ṣe òṣòníyàlẹ́tọ̀ ọ̀ wá ọ̀ ní fòṣì ló gbà bó bá tó dà